Èyí ni 25 of June 2022. Obada la wà yìí. Àbówódé, sorry, Owódé la wà yìí. Kò sí ìtí ò kọ́ṣẹ́ wọ́n nù wa. Kò sí ìtí ò kàwé nù wa. Àwọn location 419 wọ́n dẹ̀ fi wá ṣerú. Bọ́mọ Hausa bá ní náǹkà déédéé, ó ti ríṣẹ́. Ìwé tẹ̀ka ẹ padà fi ń gun ọ̀kadà. Iṣẹ́ ọwọ́ tá a kọ́ ẹ padà fi ń gun ọ̀kadà. Torí ẹlòmíì jẹ́ wẹ́dà kò sí iná. Torí location 419. A di ọlọ́kadà. Èmi tí mo dúró tí mo bá sọ̀rọ̀ yìí. Mo níṣẹ́ ọwọ́ mi ọ̀kadà mo ń gùn jẹun lábẹ́kúta tí bẹ́ẹ̀ ọ̀kadà mi jẹun. A tún wá jẹ́ jẹjẹrẹ gbókè ẹ jẹ́ lọ gbé rẹ́sì báàgì méjì káwá sọ ọ́ dowó lọ́mọdé ọ̀ká lọ sọ dowó lábẹ́kúta wá tún wó gbà wọ́n náà ń gbé lọ fálùmájì. Kí ló ń pè lálùmájì rí ná? Àwọn opó wọn. Sáwọn ọ̀nà kó lẹ̀ Yorùbá. Adẹ̀wá afẹ́ kú sórí wọn Nàìjíríà. Kí ló ń pè ní wọn Nàìjíríà? Ẹ máa jẹ́ kó yé òye pé kò sí ìdọ̀tí jẹ́ wọn Nàìjíríà mọ́. Ẹ jẹ́ kó yé Jẹ̀mílì Akíngbadé pé kò sí ìdọ̀tí yẹn. Ó ti ṣe rep, ó ti ṣe House of Assembly méjì. Ẹ̀kẹ́ta ló ti fẹ́ lọ yìí. Adẹ̀wá rẹ̀ jíkalẹ̀ ṣé kò tọ́ sí yín? Ṣé kò tọ́ sí yín? Ṣé kò tọ́ sí yín? Ó yé yín. Bóyá jẹ́ nìyẹn. Now ẹ jẹ́ àparapọ̀ ẹ bá wọn sọ fáwọn ìyàwó yín àwọn ọmọ yín wípé Yorùbá nation la fẹ́ àtẹ̀lé Fúlàní mọ́. Wọ́n á jí wọn gbé wá tún máa bèrè 15 million. Wọ́n bẹ̀rẹ̀ 15 million wọ́n á lọ fi rà bọ́. Wọ́n fi ra màálù Ṣàngó. Ibẹ̀ làwọn kan dẹ̀ fẹ́ kú sí. Gbogbo ẹnikẹ́ni èèyàn kí èèyàn tó bá ní Yorùbá nation ní dúró á kú báyẹn ṣe kú tòótọ́ gbòòrò ní. Gbogbo ẹni bá ní ànígbẹ́ òmìnira ilẹ̀ Yorùbá lójú ayé òun a máa gbà lẹ́yìn ẹ̀. Ẹyẹ èèyàn mi ẹ polongo ẹ sọ kiri olóyè Chief Sunday Igboho Òòṣà ó dìde ó ti ní gbogbo nǹkan tó yẹ kéèyàn ní láyé ó ní owó ó ní ọlá ó ní ọrọ̀ ó ní wàá fi rẹ̀ ẹ́ lẹ́pẹ́ sẹ́ẹ̀ àwọn ọmọ ìyá mi máa kúrò nù àjàgà ilẹ̀ Nàìjíríà tó ń pè ní Nàìjíríà kí ló tún wá kù àwọn èèyàn tún lè lọ ṣọ́ọ̀ṣì mọ́ wọ́n á kó bọ̀ àwọn èèyàn lè lọ kírun mọ́ gbogbo táwọn ń ṣe kiri wèrè làwọn èèyàn ń pè wá torí àfún ọ ní ráìsì agolo kan àfún ọ ní 500 owó òṣì owó ẹ̀mí wọn àkàrà ọ̀pá méjì tó máa fi rán jákẹ́ẹ̀tì nílẹ̀ fún ọ Yorùbá nation la fẹ́.